ìyá tó bí àwọn gangan lọ́mọ ìbá wọn náà pàtì ìyá yẹn rún pa nínú fẹ́lẹ́lẹ̀ ń bẹ̀ ìyá yẹn rún pa nínú fẹ́lẹ́lẹ̀ ìyá tó bí wọn. tó bá yẹ kó pàyẹ́ ẹ̀sìn ni àwọn èèyàn lè pàtì ṣé wọn ní brain ni ṣé wọn ti gbàgbé tẹ́sì tí wọ́n fún wọn bí ọdún nípa àwọn fẹ́ kidnap ẹ̀ ní àbórí wọ́n fẹ́ ṣòfò láyé ni. Good. ṣé wọn ti gbàgbé ni gbogbo kéèsì yàgò kú wà ńlẹ̀ o gbogbo kéèsì yàgò kú wà ńlẹ̀ o. wọ́n sọ lórí kíní yẹn pé àwọn agbé àwọn lọ sí police station torí property pé a sọ pé àwọn ò kí ń ṣọmọ Jayesimi. àwa sọ bẹ́ẹ̀ ayé wọn láyé. ayé wọn láyé òkú wọn rà rè ni. yóò ráre dànù. tọ́ ẹ̀yin èèyàn ó ti di woro sí woro Dúpẹ́ Jayesimi ó ti wà nù wàhálà kan gidi gan báyìí tí àbúrò rẹ̀ Tọ́pẹ́ Jayesimi tí ó gbé sí ẹ̀yin èèyàn wàhálà náà ó ti ń fẹ̀ lójú sí gidi gan báyìí kí ló máa ṣẹlẹ̀ sí Dúpẹ́ Jayesimi bí àbúrò rẹ̀ yìí bí ó ṣe ń drag rẹ̀ lọ́tùn lósì ẹ̀yin èèyàn ẹ fi ara balẹ̀ a máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ó ti yá. Gbogbo property tẹ wá gbà ní báwo lẹ ṣe wá ti ṣe. Àbí property kan ni wọ́n fi ń tọ́jú ara ẹ báyìí. Property náà mo fi ń tọ́jú ara mi náà. Ló fi fẹ́ yàwó ẹ ló fi ń take care life àbí bẹ́ẹ̀ kọ́. Rádaràdà àbí rádaràdà. Wọ́n ti mọ anything máa ṣe show fún wọn. Wọ́n ti mọ kankan. Wàláì wọ́n ti mọ anything. That's my junior brother. That is my junior brother. Èmi tí mo rán ọmọ yẹn nínú kòsíkòsí náà mo tún ẹ mọ̀ Funab lọ́mọ yẹn ti ṣe tán Funab. Imagine Funab ọmọ professor Funab. Kadira kò sí kankan. Alọ́lọ́run kò sí kankan tó fẹ́ ṣe. Nǹkan tẹ́ ẹ ti ṣe tí ò pa wá ńgbà tí bàbá wa kú. Ta tún padà débi ta wà yìí. Let me call my elder sister. Ètè mi tẹ̀lé. Bóyá òun dẹ̀ gba nǹkan lọ́wọ́ wọn o tí ò sọ fáwa. Nothing wrong with Funab, but just imagine àwa ta lọ sí Ajayi Crowder ká ti rò pé okay o no Funab is one of the best. What are you talking about? Ẹ mọ̀ nǹkan tó gbé jáde Funab ni. Imagine when his father is alive. Wọ́n sọ trash lẹ́nu. Ìyẹ́ wa ẹ ká sùn. Ṣé gbọ́ fídíò tí àǹtí Dúpẹ́ ṣe? Ẹ òkú sí ẹ mọ̀ nǹkan tó ń lọ lórí social media ti ń. Wọ́n sọ ń bẹ̀ nípa yín siblings ẹ̀yin ọmọ bàbá tẹ́ ẹ̀ sin bàbá yín tẹ́ ẹ̀ wá sin bàbá yín tó jẹ́ pé àwọn làwọn sin bàbá yín tó jẹ́ after 3 years lẹ́sẹ̀ṣẹ̀ wá tẹ́ wá ń claim property pẹ̀lú gbogbo bó ṣe tọ́jú yín nígbà tẹ́ fi wà ní school ẹ̀ wá rí kankan sọ sí. àwọn ni wọ́n tọ́jú. Àbí? Orí pé yẹ́sà ni wọ́n dẹ̀ tọ́jú. Gẹ́gẹ́ bí èèyàn kan o. Owó tí wọ́n jẹ mí ní ayé àtọ̀rọ̀ àti ojú prọ́ọ̀fù àtẹ̀yìn prọ́ọ̀fù 5,000. 5,000 lẹ́yìn jẹ wọ́n. Ni mo jẹ wọ́n o 5,000. 5,000. Àwa lè ṣọ́ o wọ́n lè ṣí owó aṣọ tí wọ́n rán fún wa níjọ́ tó kú o. Níjọ́ tó kú. Àti tẹ́rù wèrè. Kí wọ́n ti fún wa o. Àwa lè sọ yẹn o. Kémi sáàmọ̀ nìyẹn. Torí lẹ́yìn tí dádì ikú tá a pèpè tó bá rántí 5,000 lọ́ fi ránṣẹ́. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn 5,000 adẹ̀dọ́sọ̀kú. Wọ́n rún wa wọ́n nú ọkọ̀ dé Ìbàdàn gan ni. Very good. Inú ọkọ̀ àwọn photographer àbí kí wọ́n ń pè wọ́n tí wọ́n náà bá gbàgbé òun ni mo ṣe ń ṣe ẹ létí. Ní ṣọ́ọ̀ṣì àti họ́ọ̀lù. Àti họ́ọ̀lù. God bless you. Bóyá oúnjẹ ta lè jẹ́ ń bẹ̀ ni wọ́n fẹ́ sí fún wa ní o. It's true ṣáà ó lè jẹ́ oúnjẹ ta jẹ níjọ́ bẹ́ríà. Lè sọ. Gbogbo owó dádì. Bá rántí pé wọ́n mú àǹkárá. Bẹ́ẹ̀ni. Tí mo ní àwọn kan fẹ́ rà ní school tí wọ́n fi gift lé. Ṣé wọ́n àǹkárá sí? Èmi ò mọ̀ tí mo wájà ti Dúpẹ́ o. So wọ́n wá sórí social media pé wọ́n need help. Wọ́n ní ìdíkọ́ ṣí bùtíìkì fún wọn, wọ́n ní ìdí mọ́tò, wọ́n dẹ̀ ní ìdí ọmọ tó máa wà pẹ̀lú wọn. Kí ìyá má bàjẹ́ wọn. Ó dẹ̀ kó ní wọ́n ti dàrú. Very good. Ṣé wọ́n fẹ́ ká tẹ ẹsẹ̀ àti ọwọ́ ká ti gbogbo ẹ̀ ká fi orógùn sínú ọ̀rọ̀ wọn kí a bá wọn lò ó. Ayé wọn náà wá rí rúdurùdu tí wọ́n fi kú. Bóyá bá wọn sọ lórí social media ní o, bóyá wọn náà sọ síbẹ̀ ni pé ẹ dé mọ́ bí ẹ kọ́ dé o, kí wọ́n dé mọ́ bẹ́ẹ̀ o. Kọ́ dé mọ́. Tí wọ́n bá go further. Èmi ò ti orógùn bọ̀ fún wọn ọ̀pẹ́ mi ò gba tí wọ́n tẹ́lẹ̀ màá ti orógùn bọ̀ fún wọn màá wọn rò gbòlògbòlò gidi o. Very good.
torí mi ò ṣe ọmọ primary 1 nígbà tí bàbá mi jáde láyé ọmọ primary 1 gan ó ti mọ̀ tó àtòsí. ó mọ̀ mo wà lórí live. bí ọdún tó sáyé pé ọmọ kékeré gan ṣèbí ó ṣe wáyẹ́kì ó fẹ́ ṣe wáyẹ́kì ni. ó fẹ́ ṣe wáyẹ́kì nígbà tí dáàdi kú ni. ṣé kò wà lọ́pọlọ ni. mo wà online yẹ wa mo wà online ní orí TikTok mo ṣe live. ṣé wọ́n ní brain ni ṣé wọ́n ti gbàgbé training tí wọ́n fún wọn bí ọdún ní báwọn fẹ́ kidnap ẹ̀ ní àbórí wọ́n fẹ́ ṣòfò láyé ni. good. ṣé wọ́n ti gbàgbé ni gbogbo kéèsì Ìyábọ̀ kú wà nílẹ̀ o gbogbo kéèsì Ìyábọ̀ kú wà nílẹ̀ o. wọ́n sọ lórí kíní yẹn pé àwọn agbé àwọn lọ sí police station torí property bá a sọ pé àwọn ò kí ń ṣọmọ Jayesimi. àwa sọ bẹ́ẹ̀ ká yẹ wọ́n láyé. ká yẹ wọ́n. ká yẹ wọ́n láyé òkú wọn rà rè ni. yóò ráre dànù. òkú wọn rà rè ni olórí burúkú ọwọ́ ara wọn àwa fẹ́ fi ra wa ṣe ọmọ fún wọn wọ́n ṣe bí olórí burúkú. ṣèwọ́n lè ti padà wájú pé bàbá àti ìyá títí wa fún wa. àbí. wọ́n dá wa dúró lágàn. àbí. orí ò pé rárá orí ẹ̀ kò pé the best thing kọ́ ra dé mọ́ bí ó sọ́ dé yẹn kó mọ́ sọ nǹkan mi. ó bẹ́tà tó ní mo ti sọ fún wọn tó bá dé mọ́ tó bá rò bí a torí pé àwọn fẹ́. lẹ́yìn ẹ̀ kọ́ máa sọ nǹkan mi mọ́. ó bẹ́tà ó bẹ́tà ó bẹ́tà. gbogbo owó property daddy tí wọ́n lọ fi tọ́ ọmọ àti Bukky gbogbo ọmọ àwọn àti Bukky yẹn nísìnyí ó wá kẹ́yìn sí wọn. ṣé mo ti ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ṣé alẹ́sìláyà tó jóná ṣé kò jòrò ti. mi ti ẹ̀ mọ́ pa tìyẹn láti mi mọ́ pa tìyẹn wọ́n wá láwọn yẹn náà dá wọn nù àwọn yẹn náà sọ kinní kan àwọn yẹn náà sọ kinní kan. ìyá tó bí àwọn gangan lọ́mọ ìbọn àwọn náà pàtì ìyá yẹn rún pa nínú fẹ́lẹ́lẹ̀ mbẹ́ ìyá yẹn rún pa nínú fẹ́lẹ́lẹ̀ ìyá tó bí wọn. ìyá tó bí àwọn gangan lọ́mọ ìbọn àwọn náà pàtì ìyá yẹn rún pa nínú fẹ́lẹ́lẹ̀ mbẹ́ ìyá yẹn rún pa nínú fẹ́lẹ́lẹ̀ ìyá tó bí wọn. ṣé rí nǹkan kan ni mo mọ̀ pé kò sí bó ṣe lè kùyàn nínú ayé kó má kú èèyàn kan mọ́yàn ẹ wá ní ẹ̀rẹ́ anybody ẹ̀rí gbá ẹ̀rí kankan ẹ̀gbọ́ everybody kan ṣe kíní kan báwo lẹ ṣe fẹ́ rí. iṣẹ́ fíìmù kò gbé wọn ní. kò pé wọn mọ wọn ní 7 years ago lọ ṣe fíìmù last. kí wọ́n lọ máa tọrọ jẹ́ náà tó gbà bọ́ ọ̀pọ̀lọpọ̀ bá kí lórúkọ ọba kí lórúkọ oúnjẹ pásítọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ akóhùn náà máa tọrọ oúnjẹ. kò sí wàhálà mo ti pe Bíọ́dún ní wàhálà títí wọn nìyẹn kọ́ máa sunkún kiri àfi tí wọ́n bá apologize tí wọn bá apologize ní ọwọ́ àwọn ọmọ Jayesimi tí wọ́n fi ń jẹ́ Jayesimi yìí. God bless you. tí kì í ṣe pé bàbá kan náà ló bí wa we are not the same father o not the same father o. He's a granddaughter. She's just a first granddaughter. First granddaughter cousin. Granddaughter. Oh, it's only her mother that is my own father's sister. Nonsense. Ẹ fún wọn lẹ níbi tó ṣe bá dé àṣẹ bẹ̀rẹ̀ ni wọn tọmọdé ò bá bá ìtàn abárọba àwa náà ti wá dàgbà kọ́ máa rò pé àwọn kan lè sọ̀rọ̀ ṣàlà lórí social media àwọn akójẹ bẹ́ẹ̀ wọ́n á máa sọ wọn lọ sunkún máa sẹ́yìn fídíò ẹ̀ sí WhatsApp gbogbo wọn àbí àwọn àbúrò ẹ̀ exactly. bẹ́ẹ̀ ni kò sí wàhálà kò sí wàhálà ọ̀hún tí mo kankan. Yes, you will need to apologize. You dey craze because you no get name. Your father no get name. If your father get name, you not be talking like that. Who are the siblings? Ma send there sí WhatsApp. Can you imagine? Who is my father? Professor Samuel Bamidele Jayesimi, the first professor in computer science ni Nigeria tawayi, first professor. Yes, so any Jayesimi in Yoruba land, we are the same family. We are the same family. Also in social media, I want so pé kinikan. I need the ọmọ kan tí ó dúró tin. I need the kinikan. Ẹ ti báyé jẹ́ bànú jẹ́. Gbogbo bàbá tàwa tẹ́ jiko, tẹ́ jita, ẹ lọ kó jáde. Gbogbo àwọn àbúrò wọn. Gbogbo àwọn àbúrò wọn tẹ́lẹ̀ tọ́jú tẹ́ ṣe kinikan sí. Gbogbo wọn dà. On ti mọ kankan. Yes, she will need to apologize. You dey craze. You dey craze
because you know get name. Your family, your father no get name. If your father get name, you not be talking like that. Who are the siblings? Ma send this in. Ma send this in WhatsApp. Can you imagine? Who is my father? Professor Samuel Bamidele Jayesimi, the first professor in computer science ni Nigeria Hawaii, first professor. Yes, so any Jayesimi in Yoruba land, we are the same family. We are the same family. Well, so the social media, I want so pé kinikan. I need the ọmọ kan tí ó dúró tin. I need the kinikan. Ẹ ti báyé jẹ́ banu jẹ́. Gbogbo bàbá ta wa tẹ́ jiko, tẹ́ jita, ẹ lọ kó jáde. Gbogbo àwọn àbúrò wọn. Gbogbo àwọn àbúrò wọn tẹ́lẹ̀ tọ́jú, tẹ́ ṣe kinikan sí. Gbogbo wọn dà. Àwọn dà. Biodun. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fídíò ẹ lọ sọ̀rọ̀ lórí ìbáni? Mo gbọ́dọ̀ ṣe show fún wọn. Mo gbọ́dọ̀ ṣe show gidi fún wọn. Àwọn ọmọ kan tó sọ sáfẹ́fẹ́. Ó ń gbọ́. Okay. Kò sí problem. We are here. No problem. We dey here. We go do show. We go do am. You go do show. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. That's what I will tell you people. I should put on speaker for you. I'm going to lágbájá nti ẹ. Kò lágbájá, kò fẹ́ wàhálà fún rẹ̀. No problem. No problem na. Kò fẹ́ wàhálà fún rẹ̀ ni. No, òun kọ́ ni last born. Aláyé irun.